èèyàn mẹ́fà kú ní ọjọ́ ọdún tuntun nínú ìjàmbá ọkọ̀ ní márosẹ̀ Èkó síbàdàn. lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún tuntun 2026 yìí kò mà dín ní èèyàn mẹ́fà tó pàdánù ẹ̀mí rẹ̀ sínú ìjàmbá ọkọ̀ kan tó mà wáyé ní márosẹ̀ ìlú Èkó síbàdàn. àjọ FRSC tó ń rí sí ààbò lójú pópó ó fìdí rẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn tó di olóògbé èèyàn méjì míì ó mọ̀ tó farapa níbi ìjàmbá tó mà wáyé ní ìkóríta Nasfat náà. gẹ́gẹ́ bí FRSC gẹ́gẹ́ bó ṣe wí nǹkan bí aago 3 ọ̀sán mọ̀ kú díẹ̀ ó ní ìjàmbá náà ó mà ló mà ṣẹlẹ̀. agbẹnusọ àjọ náà fún ìpínlẹ̀ Ògùn SRC Ọdúnsì Afọlábí ó mà ṣàlàyé pé èèyàn 8 ní ìjàmbá ọkọ̀ náà mọ̀ kàn ó ní èèyàn 6 ó mà ló mà kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn méjì tó farapa. gẹ́gẹ́ bí ó ṣe sojú mi kò ró kan gẹ́gẹ́ bó ṣe wí ọkọ̀ akérò tó ń bọ̀ láti ìlú Èkó ó mà ló mà kó sí abẹ́ tirẹ́là tó máa ń bọ̀ láti ìlú Ìbàdàn. tirẹ́là náà ó fẹ́ lọ́rí padà ní ìkóríta Nasfat gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àsìkò náà sì ni ọkọ̀ akérò tó ń bá eré bọ̀ ó mà ló mà kó sí lábẹ́. èyí ló mà mú àwọn èèyàn inú rẹ̀ kí wọ́n há sábẹ́ tirẹ́là tí púpọ̀ nínú wọn tó sì ti di òkú. bákan náà agbẹnusọ FRSC Ògùn SRC Ọdúnsì Afọlábí ó sọ wípé ọkọ̀ akérò Mazda àti tirẹ́là ó ní ìjàmbá náà mọ̀kàn. ohun tó fa ìjàmbá yìí ó ní eré àsájù. a mọ̀ gbọ́ pé àwọn ẹlẹ́yinjú àánú kan wọ́n ti gbé àwọn tó farapa wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn tí a kò mọ orúkọ rẹ̀ kí ikọ̀ aláàbò tó dé. àwọn tó di olóògbé wọ́n ti wà ní ilé ìgbókùpamọ́sí báyìí. bẹ́ẹ̀ ni agbẹnusọ FRSC Ògùn bẹ́ẹ̀ ló mà wí. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀gá àgbà FRSC ní ìpínlẹ̀ Ògùn Akínwùmí ó Fásakin ó ti ní kí wọ́n máa ṣe ìwádìí ohun tó fa ìṣẹ̀lẹ̀ yìí. bákan náà ó ní wọ́n kìlọ̀ fún àwọn awakọ̀ pé kí wọ́n yéé sáré àsápajúdé tó ń sọ ọ̀pọ̀ ẹ̀mí nù nítorí bí okùn ẹ̀mí bó bá ti já pẹ́rẹ́ kò ṣeé so mọ́ o. kí Ọlọ́run ọba Elédùmarè kó máa pa àlọ́ àti ààbò èmi àti ìmọ̀ o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ojúmọ́ ire a kú ojúmọ́ ayọ̀ a kú ojúmọ́ dùnnú àánú Ọlọ́run bá rèé kò ní dágbére nínú ayé mi àti yín o.